pé tọ́jú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ìwà burúkú lẹ̀ ń wù sí ìyálé náà ìwà burúkú tẹ́ wù sí ìyálé ló jẹ́ kí ìyálé change bẹ́ẹ̀ torí ẹ̀ ti mọ̀ pé ntẹ́yìn lè ṣe obìnrin ò lè ṣe é ilẹ̀ ṣe gbé mi ilé ẹ̀yin náà mọ̀ pé wà tó wù yẹn kì í ṣe ìwà rẹ̀ ẹ̀yin lẹ frustrate ẹ̀ débẹ̀ ìmí ìwádé nìyẹn ẹ̀dẹ̀ ti bàyálé jẹ́ fún yàwó torí ẹ̀ tàn náà fi mọ́ ń fẹ́ yàwó kékeré ìmí ìwádé nìyẹn ó wá rí bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú ìyálé ìkan ló ní ìyálé òun wọn wà ń kó àtọkọ wọn jáde mo ń ṣe pé wọn wà ń kó ni àbá tó rántí fẹ́ wọn á lé ìyálé lọ ó ti padà kúrò ní ilé yẹn ń sìn torí gbogbo ẹ̀tàn tí bàbá yẹn fi fẹ́ ó rí wípé irọ́ ni gbogbo ẹ̀ òun àti ìyálé they are still getting together ẹ tan àwọn obìnrin tán ẹ tún wá kó wọn jọ ẹnìkan jọ mọ́ gbé emotional blackmail nìyẹn ṣáàyìn lè gbà kẹ́yìn kó yọ ìyàwó yín fẹ́ ọkọ méjì kẹjọ ṣe bàbá lé àti bàbá wò káwo bó ṣe ká practicalize ẹ̀ ń bọ̀ lẹ ti rí nonsense ta ló ń sọ ń bí ìyàwó mélòó lẹ fẹ́ ẹjọ́ bá mi táàgì wọn ń bọ̀ lẹ ti ń bọ̀ lẹ ga àwọn ìyá yín àwọn ìyá tán ṣe yẹn ẹ rí èmọ̀ tán hanra wọn ni ọmọ tó yẹ kó ṣoríire àwọn orogún ti kí nǹkan bọ̀ lára ọmọ odidi ọmọ ọkùnrin làǹtìláǹtì wọ́n ti fa okó ẹ̀ wọ́n ti disconnect vein tó gbé okó àti ẹkùn tó connect ibi tí àtọ̀ ti máa move wọ́n ti fà nígbà kékeré iṣan yẹn ti disconnect okó ọmọ yẹn ò léde ní tó sì ti pé 42 years àwọn orogún la gbọ́ pé wọ́n fa testicular torsion yẹn fún wọ́n bá draw okó ẹ̀ nígbà yẹn torí ńgbà tí ìyálé dé tí ìyálé bí obìnrin kò pẹ́ wọ́n fẹ́ ìyàwó wá bí ọkùnrin ọmọ yẹn ò tí ì pọ́dún kan bí tó ti ń sunkún tán ti fa okó ẹ̀ tán fa iṣan yẹn dẹ̀ sì ta ilé ìgbà yẹn òun ló fa testicular torsion fẹ́ nìyẹn over 42 years okó ẹ̀ ò lè rí tán àbájọ gbé poverty ló ń dọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin láàmú náà kọjọ mọ́ gbé ẹ̀ lè kọ́lé tó ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn kílé wọn jìnnà bí sánmọ̀ ti jìn sílẹ̀ lẹ̀ ẹ wà ní dandan kan jọ mọ́ gbé ìgbàwó náà ní dá nǹkan sí bàtà fúnra wọn ìgbàwó náà ní han ọmọ ara wọn lé mọ̀ abẹ́rò pó rọrùn kí obìnrin kan mọ́ dó obìnrin méjì mọ́ dókó kan kò easy kò rọrùn tẹ bá fi òpó rọrùn ẹja ṣe bàbálé àti bàbàwò náà káwo bí ó ṣe rí àwọn sọ pé ẹ wá ní this kinní kan we must promote peace kò lè sí peace láàrin orogún tán jọ ń dókó kan kò sí èyí tó bá nawọ́ ọ̀fẹ́ tó bá nawọ́ friendship gan ìwọ̀nba lèèyàn lè dára dé orogún because ó lè dédé ròǹjọ́ kan pé hàn kíkan mo tẹ̀ ń bẹ́ ní ìsọ̀rẹ̀ fún ẹ̀ńtà jọ ń dókó kan ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀yin ọkùnrin ẹ̀tàn wo lẹ fi máa ń fẹ́ àwọn obìnrin wọlé ẹlòmíà níyàwó òun ti kú ẹlòmíà níyàlé òun ti lọ irọ́ dẹ̀ ni kò kú kò lọ inú ilé ẹ̀ ló wà ìgbà tó bá fẹ́ yẹn wọlé tán nìyẹn tó rí wípé rọ́nà ń pa tó bá tún yá tún fẹ́ kẹta so that wọ́n á lè máa fi ara wọn spite ara wọn ẹ wá dé ẹ wá sọ pé we must always promote peace bó ní peace wo ló fẹ́ wà láàrin obìnrin méjì tán jọ ń dókó kan kò sí peace kankan tó lè wà ń bẹ̀ lẹ́yìn kó ní kálukú dúró ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni tó wà innocent tí ò yálé olóògùn rí tí ò mọ nǹkan kan wọ́n lè ní nítoró wá bí ìlànà òun ló wá dóògùn lẹ̀ tí ò sì lọ lé olóògùn àìmọye àwọn ìyàwó kékeré tán ti pè lájẹ tẹ́ni ẹlẹ́ni tí ò ní nǹkan kan àìmọye ìyálé tán ti pè lájẹ tẹ́ni ẹlẹ́ni ò ní nǹkan kan ẹnìkan adé á ní hàn tán àbájọ gbé wọn lè hanra wọn lé mọ̀ èèmọ̀ yẹn máa yàtọ̀ sà ó máa yàtọ̀ irú ọmọ tán fa okó ẹ̀ ní ìsìn tán disconnect okó àti kinní tí okó ẹ̀ ò lè ṣé tán àbájọ gbé ṣé wọ́n lè ṣerú ìkà yẹn fún excuse me ẹ lè fọ́ọ̀sì obìnrin méjì láti gbé pọ̀ tán bá láwọn ò fẹ́ gbé pọ̀ wọn ò fẹ́ gbé pọ̀ nìyẹn tẹ bá fẹ́ ṣòwò àlè ẹ rẹ ní ẹ nílé ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ ní gbogbo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa lò so ẹ lè wá bí ìkẹ́ wá sọ pé ẹ lọ fídíò tẹ kọ́mẹ́ǹtì sí ẹ lọ́wọ́ kọ́mẹ́ǹtì ẹ̀ TikTok ìkẹ́ wo how many millions of people tó ti wò kọ́mẹ́ǹtì yìí ló ọ̀dì jù níbẹ̀ because àwọn obìnrin máa understand nǹkan tí mo ń sọ ọkọ agbéyàwó dé ń sìn àwa ni yóò máa gbé ibi téèyàn kan wà kò sẹ́ni tó lè ní kọkùnrin mọ́ fẹ́ yàwó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìpè ní ò lè sọ ìpè ní wọ́n jọ wá mọ́ gbé pọ̀ níbo àtijọ́ tán jọ gbé pọ̀ yẹn òun ló fa àìmọye àwọn ọmọ tó jẹ́ kán dọ̀gá tó ń ṣerú lẹ́nìí tó ṣe pé ilé orogún ló pa kádàrá wọn dà bẹ́ẹ̀ yẹn ọkùnrin gbà tí sẹ́yìn ni ó àfẹ́ ti ṣe bí kókó yín ti lé kẹ́ẹ̀ ti lodò kẹ́ẹ̀ tó dòbọ̀ ni ẹ wá dé ẹ wá sọ pé ní we must promote peace yes that is the only way to promote peace love oníkálùkù á wà lọ́tọ̀ọ̀tọ̀ kò ní sí ẹ máa béèrè pé ẹ mọ́mí nǹkan kíní kan kọ́ ẹ ní mọ̀ béèrè súfì ilé lọ́run lọ́wọ́ ara yín tó bá dé ó dé ṣàlàáfíà làwọn ọmọ wà láfíà ni ìyẹn bẹ́tà ẹ mọ̀ béèrè pé rogún mi nǹkan kí náà wá sọ kí náà wá wí àbòsí nìyẹn kò sí ìwọ tó jẹ́ ìyàwó kékeré àbò jẹ́ ìyálé tó ń béèrè orogún ẹ ìwọ náà mọ̀ pé kì í ṣe torí ìfẹ́ ò ń béèrè nítorí àbòsí ni everybody should maintain his lane ọkùnrin torí ẹ̀ bá pé ló ń ṣe polygyny kò ń ṣe léè tó máa kọ́ọ̀sì ìjà tó ṣe pé ẹ̀yin ọkùnrin lẹ́ ń dájà lẹ́yìn lẹ́ ń forí obìnrin gbára wọn náà ẹ̀yin náà practice bàbálé àti bàbàwò nínú ilé kan
ìmí inú yín ìyàwó yín báyàn kan sọ̀rọ̀ gan lásán ẹ mọ̀ tọ̀ sára ni ẹ wá dé ẹ wá sọ pé ní we must always promote peace ẹ̀yin ò mọ̀ pé ẹ̀jẹ̀ tó ṣe ràn vein yín ló ràn vein obìnrin ẹni tẹ́ fẹ́ ṣì kejì kò ní tẹ́ sọ fún kó tó wọlé ẹni tẹ́ fẹ́ ṣì kẹta kò ní tẹ́ sọ fún kó tó wọlé ìkẹrin kò ní tẹ́ sọ fún kó tó wọlé ṣe bẹ́ẹ̀ mọ̀ deceive wọn bí ẹ pa àwọn nìkan náà lẹ́fẹ̀ẹ́ ni ebi ń gbọ̀n bá dé tán lẹ́tọ̀rí wípé kò rí bẹ́ẹ̀ mọ̀ àìmọye àwọn ìyàwó kékeré ìyálé mi yóò ti lọ bímọ síbòmí yóò tún padà wá ẹ tún gbà ẹ wà dé ẹ wà sọ pé kànjọ mọ́ gbé pọ̀ ìbọn náà ti ń gbé pọ̀ tó o bá fẹ́ràn rẹ̀ mọ́ bá orogún kankan gbé pọ̀ bẹ́ẹ̀ ni ìjiyàn orogún tẹ́ ti jọ mọ owó ara yín ọ̀tọ̀ nìyẹn kò dẹ̀ kí ń wọ́pọ̀